Èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́ èní ní 20th of June 2025. Mo kíkì pé happy birthday, long life and prosperity. Ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Gbogbo ẹ̀yin tí à ń ṣe ọjọ́ ìbí lẹ́ni mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ẹ̀yin èèyàn ilé, ó yà wá lẹ́nu nígbà tí a tún gbọ́ nípa ìlẹ̀kẹ̀ àṣẹ. Ìlẹ̀kẹ̀ àṣẹ tí wọ́n ní wọ́n fún ìkan nínú àwọn omidan, èyí tó jẹ́ pé wọ́n máa jó fún full moon ritual Queen Naomi. Wọ́n ní wọ́n fún ìkan nínú àwọn omidan yìí, wọ́n ní kí ó fi sí ara nígbà tó bá fẹ́ jó. Ẹ̀yin èèyàn lé gbogbo ìgbìyànjú àwọn èèyàn burúkú pàbó ló já sí. Nítorí pé Olúwa ó wà lẹ́yìn kábíyèsí, ó dẹ̀ wà lẹ́yìn Queen Naomi. Kí ni ìlẹ̀kẹ̀ àṣẹ yìí? Kí ló wà fún? Ṣé gbọ́? Wọ́n ní ìkan nínú àwọn sisi wa gbogbo yìí. Wọ́n ní ó promise omidan yìí. Torí àwọn omidan yìí virgin ni wọ́n. Wọn ò tí ì mọkùnrin. Wọ́n ní ó promise omidan yìí ní 200k. Wọ́n ní omidan yìí ṣẹ̀ṣẹ̀ wọ Ọbáfẹ́mi University Awólọ́wọ̀ ni. Wọ́n ní kí ló fẹ́ fi 200k ṣe? Ó ya àwọn bàbá àti màmá omidan yìí lẹ́nu. Nítorí pé ìgbà tí omidan yìí tí ó rí gbogbo nǹkan tí wọ́n sọ fún, ó ní láti fi tó àwọn bàbá àti màmá ẹ̀ ní etí. Wọ́n ní bí ariwo ṣe sọ síta nìyẹn, wọ́n wá plan. Wọ́n wá ń ṣe bí ìgbà tó yẹ pé wọ́n fẹ́ bá ṣe nǹkan tí ó ní kí omidan yìí ṣe. So wọ́n ní pé ó dẹ̀ gbọ́dọ̀ wọ ìlẹ̀kẹ̀ àṣẹ yìí, ó gbọ́dọ̀ wà ní abẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ fún ọjọ́ méjì kó tó di pé ó lò. Wọ́n ní wọ́n promise ẹ̀ ní 200k o. Wọ́n ní ìgbà tí wọ́n promise ẹ̀ ní 200k, nígbà táwọn parents omidan yìí ti mọ̀, wọ́n ní láti fi tó bàbá wẹ̀rin ńlá létí. Wọ́n ní kán send account number so that wọ́n á fi ní ẹ̀rí tó dájú láti fi mú àǹtí wa yìí. Ẹ̀yin èèyàn lé, ẹ̀rí pé ìtú lágbára lórí pé kí Queen Naomi kán má bàa fi padà wá sínú ààfin yìí náà ni o. Wọ́n ní ìlẹ̀kẹ̀ àṣẹ yìí, wọ́n ní àwọn nǹkan tí ó ń ṣe ibi, ó dẹ̀ ń ṣe rere. Wọ́n ní nǹkan méjì tí ó ń ṣe ni. Wọ́n ní inú kòkò dẹ̀ ni wọ́n gbọ́dọ̀ fi ìlẹ̀kẹ̀ àṣẹ yìí sí. Wọ́n ní omidan yìí ló máa wọ̀, ìyẹn virgin yìí, wọ́n lòun ló máa wọ̀ tí wọ́n bá fẹ́ jó. Torí wọ́n ní full moon ritual tí wọ́n fẹ́ ṣe tó jẹ́ pé ìkẹyìn yìí, wọ́n ní àwọn omidan tí wọ́n mọkùnrin rí, wọ́n ní wọ́n máa jó níbẹ̀. Ní ibi full moon ritual yìí, wọ́n ní ìgbà tí wọ́n gbé kòkò yìí àti ìlẹ̀kẹ̀ yìí tí wọ́n gbé dé palace lọ́dọ̀ bàbá wẹ̀rin ńlá. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá pé ìyá onífá. Wọ́n ní wọ́n dẹ̀ gbé ìkòkò yìí lé ìyá onífá lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ìlẹ̀kẹ̀ tí wọ́n fún arábìnrin yìí, wọ́n ní kì í ṣe ìlẹ̀kẹ̀ lásán o. Nǹkan tí a gbọ́ nìyẹn o. Wọ́n ní ìyá onífá ní ìlẹ̀kẹ̀ yìí, wọ́n ní kò yẹ kí wọ́n fún arábìnrin yìí, pé torí kò yẹ kí arábìnrin yìí lò ní ọjọ́ full moon ritual tí wọ́n fẹ́ ṣe, èyí tí wọ́n máa jó. Wípé ìlẹ̀kẹ̀ tó yẹ kí arábìnrin yìí lò, òun ni bí ìlẹ̀kẹ̀ funfun. Wọ́n ní funfun náà máa ń lò tí wọ́n bá fẹ́ ṣe ritual báyẹn. Wípé ìlẹ̀kẹ̀ pupa yìí, wípé kò yẹ kán lò rárá. Wípé wọ́n lò ó láti fi ṣe ibi ni o. Wọ́n ní nǹkan tí ìyá onífá sọ nìyẹn. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ìyá ọmọ virgin yìí, wọ́n ní ó bínú. Wípé ó dẹ̀ sọ̀rọ̀ wípé kí ló dé tán fẹ́ lu ọmọ òun fún iṣẹ́ burúkú. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí àṣírí ṣe tú nìyẹn. Wọn ò bá deny tó bá jẹ́ pé wọ́n ṣe transfer yẹn sí account ọmọ yìí. Torí wọ́n ní òun àtọ̀rẹ́ ẹ̀ kan, òun ni wọ́n jọ sọ wípé àwọn máa ṣe. So wọ́n ní bí gbogbo àṣírí ṣe tú nìyẹn o. Kò sí ibi tí a gbọ́ wípé àwọn àǹtí wa yìí wọ́n ń tojú bọ̀. To the extent pé ìkan nínú wọn ṣe ni wọ́n ní ó ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu. Ẹ̀yin èèyàn lé.
kí ló le tó yìí gan-an náà lórí pé kí ni lórí pé kí Queen Naomi má padà wá sí inú palace. Ìjà tí ẹ̀ ń jà, ìjà tó jẹ́ pé ẹ̀ ń jẹ̀bi fúnra yín ni. Ẹni tó bá ṣe burúkú ni nǹkan tẹ́ bá ń ṣe máa rùn. Nígbà tí Queen Naomi ò robi séèyàn kankan tó yẹ pé jẹ́jẹ́ wọn náà ń lọ, kò sí nǹkan tẹ́ lè ṣe, kò tí ẹ lè dọ́dọ̀ wọn débi tó máa mú wọn. Ọlọ́run á máa dáàbò bò wọ́n o. Ọlọ́run á máa dáàbò bò bàbá wèrè ńlá. Ọlọ́run á máa dáàbò bò Dr. Elizabeth. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, Ọlọ́run á dáàbò bò mi. Ìyẹn pátápátá. Èmi tí mo dẹ̀ ń sọ̀rọ̀ yìí náà, Ọlọ́run á dáàbò bò mi. Àti ìdílé mi ní agbára Ọlọ́run. Gbogbo àwọn nǹkan tá à ń sọ ẹ̀ allegedly ni o. Ṣé mọ̀ pé mi ìbá bàbá wèrè ńlá gbé iná àfi nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Wọ́n ní bàbá Queen Naomi, wọ́n ní ìgbà tí wọ́n gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí kì í ṣe ojú lásán. Wọ́n ní ìyá onífá náà ní nǹkan tó fẹ́ ṣe. Ó ní kí wọ́n dá confusion sílẹ̀. Kí bàbá wa kó má gbọ́ ti Queen Naomi. Kí Queen Naomi náà má gbọ́ ti kábíyèsí. Wọ́n ní ṣùgbọ́n gbogbo ìmọ̀ wọn, gbogbo ẹ̀ ti dásùn. A sọ fún yín gbogbo nǹkan tí wọ́n ṣe. Bí wọ́n ṣe gé aṣọ Dr. Lizzie tó mú lọ sí ọ̀dọ̀ bàbá kan táṣìírí tú. Tí wọ́n ní wọ́n fà wọ́n lówó náà ni àwọn tó ń ṣiṣẹ́ nínú ààfin bàbá wèrè ńlá. Bí wọ́n ṣe wọ́n fà ọmọ yìí náà ní 200k nìyẹn o. Tí àṣírí tú. Ẹ̀yin èèyàn lé. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú kábíyèsí àti Queen Naomi. Wọ́n ní bàbá Queen Naomi ní Ọlọ́run Elédùmarè ó máa ti kábíyèsí lẹ́yìn. Wọ́n ṣàdúrà gan fún kábíyèsí. Wọ́n ní wọ́n dẹ̀ sọ fún Queen Naomi pé kò sí nǹkan tí Queen Naomi ń wá láyé ìjọ kan máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ. Wípé nítorí Ọlọ́run ó ti ṣe gbogbo nǹkan tó fún wọn láti fi fún wọn ní irú ọkọ bí bàbá wa erin ńlá. Wọ́n ní lóòótọ́ ọkùnrin lè pọ̀ láyé yìí o. Wọ́n ní ṣùgbọ́n tí kábíyèsí yàtọ̀. Wípé àwọn ò tí ì rí ọba tó ń ja ìjà ìfẹ́ báyìí rí. Ẹ mọ̀ pé nǹkan tí kábíyèsí ń ṣe tó bá ṣe ọkùnrin mi á ti give up. Ọlọ́run. Lóòótọ́ mi ì rí bàbá wèrè ńlá jẹ́ ẹ̀kan lọ nígbà tí mo lọ sí Ilé Ifẹ̀. And sẹ́mínà kan ni mo ti rí wọn, kì í ṣe pé bóyá mo lọ sínú palace wọn o. Ṣùgbọ́n kábíyèsí wọ́n gentle in spirit. Wọ́n dẹ̀ láàánú ọmọ ènìyàn. Wọ́n ní àánú àwọn èèyàn gan-an ni. Kí wọ́n tó gbọ́ tara wọ, wọ́n ń gbọ́ tàwọn èèyàn, tàwọn mẹ̀kúnnù, ọmọ school opó. Gbogbo àwọn èèyàn ni wọ́n ń ṣàánú fún. Ẹni tó wá ń ṣàánú báyìí, kí ló dé tọ́lọ́run ò ní gbọ́ tiẹ̀ náà? Wọ́n ní bàbá Queen Naomi ní àwọn ò rí ọba tó ń ja ìjà ìfẹ́ báyìí rí wípé èèyàn ní kábíyèsí. Wípé ká ní Queen Naomi lọ fẹ́ young man gan ni. Wọ́n lè má rí irú ìtọ́jú tó báyìí. Ọkùnrin yẹn lè má love wọn báyìí. Kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi, gbogbo wa dẹ̀ lámọ̀. Kábíyèsí ò ja ìjà fún ara wọn. Ìjà pé ẹ má hurt ìyàwó mi, ẹ má hurt ọmọ mi, ó ní wọ́n ń jà. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí kábíyèsí pẹ́ lórí ìtẹ́ yẹn o. Ọlọ́run á jẹ́ kí wọ́n pẹ́ lórí ìtẹ́ yẹn dáadáa. Àárín àwọn àti Queen Naomi ò dẹ̀ ní dàrú ní ọlá Ọlọ́run. Bàbá wọn advise wọn pé kí wọ́n di ọkọ wọn mú, kó dẹ̀ má gba èṣù láyè láti kó sí àárín àwọn àti bàbá wèrè ńlá. Ẹ̀yin náà mọ̀ pé bí kábíyèsí ṣe ń pariwo, ẹ fi ìyàwó mi sílẹ̀, ẹ fi ìyàwó mi sílẹ̀, àwọn sísí wa gbogbo yìí wọn ò gbọ́. Tínú wọn ni wọ́n ń ṣe, ìjà ara wọn ni wọ́n ń jà. In fact gan a gbọ́ pé parọ́pò ní pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí ọjọ́ kan wọn ní lè ṣe mọ́. Nítorí pé gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe láyé yìí tó bá dé stage kan, agbára máa pìn. Wọ́n ní nǹkan tí parọ́pò sọ ní pé ṣé wọ́n lágbára láti máa ṣe gbogbo nǹkan tó ń ṣe pé tó bá dọjọ́ kan agbára á pìn. Mo lè fò, mo lè fò, mo lè sọ̀, mo lè sùn. Ṣebí ńgbà tí èèyàn lágbára ló ń ṣe, ìgbà tí ò bá ságbára mọ́ ṣé èèyàn á lè ṣe. Bó ṣe rí nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká máa hùwà tó dáa. Nítorí ẹnìkan, nítorí ọjọ́ àti sùn wa ni. Ẹlòmíì ó gbàgbé wípé gbogbo wa la jẹ gbèsè ikú.
iye nǹkan tí ẹlòmíì ń gbé ṣe láyé ká ní kì í ṣe pé bóyá ikú wà ní wọn bá ti sọ ilé ayé wọn bá ti sọ di nǹkan mi. Ó jókòó òun bá tọmọ ọlọ́mọ jẹ́, òun ṣe bí sí ọmọ ẹnì kejì ẹ, ó dẹ̀ rí pé ọlọ́run ò rí ẹ, ọlọ́run rí ẹ náà. Gbogbo nǹkan téèyàn máa ń ṣe láyé yìí ẹ̀san wà fún oníkálukú, ẹ̀san ó wà fún oníkálukú. So nǹkan tí à ń gbọ́ òun ni wípé bàbá Queen Naomi ní kí Queen Naomi kún fún àdúrà gidigidi gan ni. Ipe àwọn mọ̀ pé àdúrà ń gbà lórí wọn àti lórí bàbá Wẹ̀rìnlá. Ọlọ́run nìkan ni ọba tí ó ń gbọ́ àdúrà èèyàn láyé yìí. Ẹ mọ̀ pé Queen Naomi àti bàbá Wẹ̀rìnlá wọ́n máa ń chat all the time. Wọ́n máa ń communicate pẹ̀lú ara wọn. Gbogbo ìgbà tán wà Morocco yẹn, wọ́n ní tílẹ̀ bá ti ṣú báyìí, wọ́n náà máa text ara wọn, wọ́n máa chat pẹ̀lú ara wọn. So wọ́n ní èyí tó wá ṣẹlẹ̀ òun ni ìgbà tán wà ní Morocco. Òun ni Queen Naomi kàn ṣàdédé ní pé kí ni gbogbo wàhálà yìí gan, ó tiẹ̀ ti sú àwọn. Wọ́n ní in fact pé wọ́n ti fẹ́ pe kábíyèsí pé àwọn ò ṣe mọ́. Wọ́n ní bí màmá wọn ṣe stop wọn nìyẹn. Wọ́n ní màmá wọn wá pe Bishop Fúnkẹ́ Adéjùmọ̀. Wọ́n ní Bishop wá ní àwọn ọ̀tá nìyẹn o, kí wọ́n bẹ̀rẹ̀ sí pray o, kí ọfà ọ̀tá má bà wọ́n o. Wọ́n ní wọ́n gbàdúrà lé lórí. Ṣé rí pé nǹkan tí bàbá wọn gan sọ ó jánà. Ṣùgbọ́n èyí tó wá lágbára jù òun ni tàwọn elders yìí. Nǹkan tí bàbá wa Erinla tí wọ́n ń fi ojú wì lórí ọ̀rọ̀ àwọn elders yìí kò ṣe kékeré. Ṣé mọ̀ nítorí àwọn elders yìí ni kábíyèsí ni wọ́n fi mọ nǹkan tó máa ṣe sí àwọn sisi wa gbogbo. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣe náà ń support wọn. Wọ́n ní kábíyèsí ní gbogbo àwọn cleansing tó máa ń ṣe lóṣooṣù pé kán má ṣe for now. Wọ́n ti gbà tí Queen Naomi fi máa parí full moon ritual wọn. Kí ló dé tí bàbá Wẹ̀rìnlá sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí? Wọ́n máa rí nǹkan kan náà fi sọ bẹ́ẹ̀. Torí recently ni a gbọ́ wípé priestess kan wá sí inú ààfin tó wá sọ fún bàbá Wẹ̀rìnlá pé kán ṣọ́ra. Wípé nítorí gbogbo ibi tí àwọn sisi wa yìí tó ń tojú bọ̀, wípé wọ́n ti lọ gba agbára tí ò yẹ kán gbà. Bóyá àwọn agbára tán lọ gbà yẹn òun ló jẹ́ kẹ́jẹ̀ máa yọ lẹ́nu ìkan nínú wọn nínú ààfin. Nǹkan tá a gbọ́ nìyẹn o, ẹ̀yin ará ilé allegedly ni o. Wọ́n ní bàbá Wẹ̀rìnlá, wọ́n ní wọ́n sọ fún àwọn elders pé kán jókòó sílé wọn. Kì í ṣe gbogbo wọn o, àwọn kan nínú wọn. Wọ́n ní bí àwọn elders bó ṣe lọ ń dìtẹ̀ mọ́ bàbá Wẹ̀rìnlá nìyẹn. Wípé àwọn á sọ wípé ipò tí kábíyèsí wà yẹn, wípé kì í ṣàwọn náà ní aago mélòó, lẹ́yìn ọdún mélòó, wọ́n ní bàbá kábíyèsí ṣe jáde sí wọn nìyẹn tán ní kán wá face àwọn. Wípé àwọn ti ń dákẹ́. Wípé this time around àwọn ò ní dákẹ́. Lẹ́yìn ọdún mélòó ni ipò ń ṣe ti bàbá Wẹ̀rìnlá. Wípé kí ló dé tó yẹ pé máa ń wà lẹ́yìn àbòsí. Wọ́n ní parọ́pò sọ̀rọ̀ gan o. Mọ̀ pé èèyàn dáadáa ni bàbá kábíyèsí. Èèyàn dáadáa látọjọ́ tí kábíyèsí ti jọba, ọjọ́ wo lẹ gbọ́ nǹkan burúkú ń pa parọ́pò rẹ̀? Nǹkan dáadáa là ń bàbá dẹ̀ pé láyé. Ọlọ́run á dẹ̀mí wọn sí. Ọlọ́run á ló máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ bàbá Wẹ̀rìnlá o. Ló dẹ̀ máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ Queen Naomi. Ṣùgbọ́n wọ́n ní Ọlọ́run Elédùmarè ó tú gbogbo àṣírí yẹn. Ọlọ́run á máa táṣírí àwọn ẹni ibi náà ni. Gbogbo ibi tán bá sápamọ́ sí nínú ayé tí wọ́n ń wá bí wọ́n ṣe máa da ọ̀nà ẹ̀mí àti yín rú, Ọlọ́run á máa táṣírí wọn ni. Ọwọ́ ayé ò ní ká wa o. Kò ní ká Queen Naomi, kò ní ká kábíyèsí ní agbára Ọlọ́run. Kò dẹ̀ ní ká gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí ilẹ̀ ayé. Kò jẹ́ bó ṣe jẹ́ gist tí ń gùn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Mo ṣe máa ń sọ allegedly ní gbogbo àwọn nǹkan tí mo wá sọ yìí o.
Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín. Orúkọ mi ò yí padà, Máṣọ́lá ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ lọ́nà ní July 15. Ẹ máa comment, kẹ́ like, kẹ́ share. Inú gbogbo nǹkan tẹ́ bá ń ṣe láti máa máwọn tó máa gba prize giveaway. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Mo dúpẹ́ fún gbogbo support tẹ́ ẹ̀ ń fún channel yìí. Ẹ follow wa ní Facebook, Mashola. Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.